Ìwé ìyìn rere ti Jòhánù orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí fún ìkẹrìndínlógún. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Kárakúnrin ọkàn ìdùbúlẹ̀ àìsàn Lásárù ará Bẹ́tánì rèmṣẹ́ ìlú Maria àti Mátà òmòrè rẹ̀. Maria náà bí ọ́nìrè fi òróró kunra ku Jésù Olódùmarè ó dẹ̀ tó fún oró rẹ̀ nù ẹsẹ̀ Jésù. Òmòrè rẹ̀ ní Lásárù jẹ́ ìyẹn ọ́nìrè mṣòjòjò. Kí wọ́n òmòrè Lásárù kí wọ́n ìránṣẹ́ sí Jésù ọ̀fọ̀ Olódùmarè ìwòran ọ́nìrè fẹ́ràn máa mṣòjòjò náà dé di Jésù dẹ́gbọ́ ó ìwé ọ̀fọ̀n òjòjò yìí èṣì sí ikú ṣùgbọ́n rí ògo Ọlọ́run Olódùmarè rọ̀ǹgà. Kálẹ̀ yẹn ọmọ Ọlọ́run Olódùmarè nógo nípasẹ̀ rẹ̀. Jésù fẹ́ràn Mátà àtòmòrè rẹ̀ àti Lásárù. Júdánẹ̀ náà dẹ́rì Jésù dẹ́ ti gbúrò ọ̀fọ̀ òjòjò ń ṣe Lásárù. Kí Jésù ìtúbọ̀ rodo ìbíràn ní ọjọ́ méjì. Núdẹ̀yìn ọjọ́ méjì kí Jésù ìwìrán ọmọ ẹ̀yìn rẹ̀ ọ̀fọ̀. Ẹ jẹ́ ká dẹ̀yìn lọ sí Jùdíà. Ọmọ ẹ̀yìn rẹ̀ ìwì wọn ọ̀fọ̀. Rábì náà ìpẹ́ ìmárí ọmọ Júù ń wá bọ́n tí máa jògbò rẹ̀. Ó wọ̀ tó má dẹ̀yìn síbẹ̀ dán. Kí Jésù ìdámọ́nù ń ọ̀fọ̀. Wákàtí 12 lè wà nínú ọ̀sán. Ọ̀nìkan níbarẹ̀ lé ọ̀sán. Ẹnì fẹsẹ̀ gùn. Júdà ọ̀fọ̀ orí ìmọ̀lẹ̀ ayé. Àmọ̀ṣá ọ̀nìkan níbarẹ̀ náà gànjọ́ òru. Ó di dandan kó fẹsẹ̀ gùn. Júdà ọ̀fọ̀ èsì òye nínú rẹ̀. Èsì èrí Jésù fọ̀. Núdẹ̀yìn náà kò ìwé wọn ọ̀fọ̀. Lásárù olùkù ẹni ó ti sùn. Àmọ̀ṣá èmi ń lọ́nà ìkín lè rùn palẹ̀. Ọmọ ẹ̀yìn Jésù ìfèsì rí Jésù ọ̀fọ̀. Olódùmarè ó sí ọ̀fọ̀ sí Lásárù sùn. Ń yẹn sàn. Àmọ̀ṣá Jésù ń wé wọn nípa tí ó papòdà Lásárù. Ṣùgbọ́n wọn sì kífọ́ tí Jésù ń wé wọn ọ̀fọ̀ Lásárù sùn. Náà dẹ́nẹ́rì Jésù dẹ́ wé wọn gbangba ọ̀fọ̀. Lásárù ti papòdà ó ti ta tẹ́rù nípa. Lè ṣe kẹrì èmi yọ Júdà ọ̀fọ̀ èmi sì níbẹ̀ kẹ́mi lé gbàgbọ́ àmọ̀ṣá ẹ jẹ́ ká máa lọ sọ́dọ̀ rẹ̀ náà ìtọ́mọ́sí ọ̀nìrà tún pè ní dídí mú òye rán ọmọ ẹ̀yìn ẹgbẹ̀rẹ̀ ọ̀fọ̀ ẹ jẹ́ ká anẹ́ lọ pẹ̀lú ká anẹ́ lè papòdà pẹ̀lú rẹ̀ Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.